Ẹ káàárọ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìjọ wo fídíò yìí ná. Ẹ jẹ́ ká dìjọ wo fídíò yìí ná, mú kí wa o, a kú ọ̀sẹ̀ tuntun gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV. Ẹ wo fídíò yìí torí àjọ máa sọ̀rọ̀ lé lórí ni o. Èmi náà ń bọ̀ wá sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tá a bá wo fídíò yìí tán. Ẹ ṣé, ó yá. Mo kàn rẹ́rìn nígbà tí mo wo fídíò yìí, and when I saw the video I looked at it and I was like, wow, this is, beautiful. But then mo wá ka comment, mo ka reactions. Yes, that is human beings for you. Bọ́lá ṣe dá gbogbo wa nìyẹn, gbogbo wa pátápátápátá. Ṣé rí kíní tí wọ́n pè ní forgiveness? It is strange to humanity. Kò pẹ̀lú ìṣẹ̀dá wa, wọn ò dá mọ́ wa. Òun ló ṣe jẹ́ pé Jésù ní láti kàn nípa nínú àdúrà Olúwa bí a ṣe ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá. Àwọn èèyàn kan wà wọn lè dárí jiyàn. Some people don't forgive. Issue gbàdúrà fún Nàìjíríà, mo gbàdúrà fún Nàìjíríà tó ṣẹlẹ̀ ní bóyá last month yẹn, ó jẹ́ kí n túmọ̀ pé no, mo wá jókòó mo wá wò pé mo máa káàánú fún àwọn ọkọ àbí aya tó fẹ́ irú àwọn tí ò ní ẹ̀mí ìdáríjì bẹ́ẹ̀ o. I'm telling you, a dúpẹ́ nítorí pé Ọlọ́run kì í ṣe ènìyàn. Ṣé rí tó bá jẹ́ pé àwọn kan ni Ọlọ́run ni, ṣẹ̀kó máa lọ ni, kò ní sí window fún forgiveness or repentance. Because when I look at comment section, meanwhile gbogbo ẹni tó ń sọ̀rọ̀ yẹn show me pé ẹ ṣẹ̀ṣẹ̀ kan rí ni, show me pé ẹ ti ṣe nǹkan tó yẹ kó fi right ẹ̀yin náà off rí. That is human being for you. Lẹ́yìn tí a ti sọ ti oní Nàìjíríà dé, gbogbo ẹni tí ó kàn a ṣe sorry lọ́tún sorry lọ́sì oríṣiríṣi. Lẹ́yìn ìgbà yẹn mo dẹ̀ tún ṣe rí àwọn kan, wọ́n á dẹ̀ tún lọ abẹ́ post ẹni yẹn, wọ́n á dẹ̀ tún lọ máa sọ̀rọ̀ wọ́n á wò pé ìbáwo kí ni texture, wọ́n á nínú àwọn kan le, irú texture wo ni líle tinú irú àwọn bẹ́ẹ̀ ó lélẹ́yìí. Kò sí ètò mo mọ̀ nínú ọkùnrin àtobìnrin yìí, I don't know them and I don't want to know them. But kí ni mo kàn rí bẹ́ẹ̀, mo rí pé àwọn kan wà, àwọn tó dẹ̀ ń bínú wọn kì í ṣe àwọn náà ṣẹ̀ directly o. But some people, they always find it so difficult láti dáríjì yàn. Tá bá rẹ́ni tó ṣẹ̀ tó dáríjì ẹ̀, ṣorí lẹ́yìn tó bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dúpẹ́ lọ́wọ́ ẹnìyẹn o. Forgiveness kì í ṣe adáríjì yàn, it's strange to humanity o. Ọlọ́run ọba nìkan ló jẹ́ pé òun dáríjì yàn. Only 70 times 7 times I have forgiven you and I have thrown your sin into the sea of forgetfulness. Ibi tó wá burú dé ni pé àwọn kan wà lẹ́yìn tó Ọlọ́run ti dáríjì wọn, ǹjẹ́ jẹ́ mọ̀ pé wọ́n dáríjì ra wọn. I'm telling you. Níbi tí àwọn kan ò ní ẹ̀mí ìdáríjì dé, lẹ́yìn tí Ọlọ́run ti dáríjì wọn tó ní mo pa ìwé ẹ̀ṣẹ̀ rẹ, mo dáríjì ẹ torí ti ẹni Kristi ti kú, nígbà tá a jẹ ẹlẹ́ṣẹ̀ Kristi tó ń sọ gbogbo wàásù tó ẹlòmíì adẹ̀ tún ṣe akànpé èmi èwo mi arẹ́ni tó jẹ́ pé nǹkan tó mu tó fi lọ yámùtú ara ẹ̀ nìyẹn torí pé kò dáríjì ara ẹ̀. A ní èmi ni mo ṣe báyìí. Nígbà tó Ọlọ́run bá tẹ̀ wá sọ pé ó dá o, àti dáríjì ẹ, àti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì o, this is the new page, can you now explore the new page? Adẹ̀ ṣe máa sọ fọ́lọ́run pé Olúwa not me. Don't you know my past? Don't you know what I have done? Don't you know how terrible I was? Ẹ ṣáàjẹ́, àwọn ọmọ máa inflict ìyà. Àti ibi tí unforgiveness bá ayé ẹlòmíì dé, a máa inflict punishment sórí ara ẹ̀. There are so many people tó yẹ pé denial tó fún ara wọn ní Christian faith, denial tó fún ara wọn. It is not because God ordered them to deny themselves of those things. Àwọn míì deny ara wọn of certain things because they won't inflict punishment. Wọ́n fi bí para wọn, wọ́n fi ìyà jẹra wọn. Ẹlòmíà ní òun ní lo nǹkan tó dáa, ẹlòmíà ní òun ní ṣe nǹkan kan tó dáa mọ́ because ó wò pé ayé tó ń gbé tẹ́lẹ̀ ò dáa, so wá ní láti jẹ ìyà tó commensurate pẹ̀lú ó pàpà ń punish ara ẹ̀ when God has forgiven you. Ara wọn nìyẹn. So mo wá jókòó mo wá wo títí pé ẹjọ́ àwọn tó ń fẹ́ àwọn tí ò lẹ́mìí ìdáríjì báwo náà ṣe ń cope? Báwo ló ṣe ń cope? Because most of the time what we tell couple is say sorry, you don't find sorry difficult to say. Nígbà tí ó bá find sorry easy to say, wá bá ń sọ fẹ́ni kejì pé tán bá ti sọ sorry náà kí wọ́n náà gbọ́. Àwọn kan wà tó ń pẹ́ síwájú sorry yẹn tán bá ti gbọ́ inú wọn ti yọ, tán ti gbọ́ inú wọn ti yọ. Ẹlòmíì tán bá pé sọ ó ti gbọ́, sọ́r ó ti gbọ́, sorry ó ti gbọ́. Wá ara wọn kan ṣe sọ́r sọ sọ́r sí wọn ò ní gbọ́. Kí ló dé? Ìyẹn ni wàá fi mọ̀ pé èṣù ṣì ní apartment nínú ayé ẹ̀, ó sì jókòó when you find it difficult to forgive people. And kò dẹ̀ sí kíní Àbújá lọ́rọ̀ pé ó ní dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tí ó dárí jì wá. Òun lẹ́nu mi ò ṣe gbà pé Ọlọ́run lè dárí jì o because ó fúnra rẹ̀ kò lè dárí jì àwọn èèyàn. Ìwọ tó dẹ̀ yẹ pé o find it easy láti dárí jì àwọn èèyàn, bọ́ ara ẹ̀ ò dárí jì ara ẹ̀. Ẹlòmíì bàbá ẹ̀ ni ò dárí jì, ẹlòmíì ò dárí jì ìyá ẹ̀. Ẹlòmíì fíìmù kan tí mo wò tán sìn face to face with God. That man kò dáríjì màmá ẹ̀ torí pé mọ́mí ẹ̀ fi sílẹ̀ tí mọ́mí ẹ̀ kúrò lé ọkọ stepmother ló wá tọ́jú ẹ̀, ó dẹ̀ kọ màmá ẹ̀ sínú. Ìyàwó tún fẹ́ràn màmá ẹ̀, ó ní níbo ìyá yẹn sì kí oníwọ̀n gbúdọ̀ gbèdélé o, kí ló lè tó bẹ́ẹ̀? Ṣáyé iná lẹ́yìn 120 kó tó 120 gan yóò ti sú ọ, ìwọ gan ó ti mọ bẹ kú pé kó wá. So what are we saying? So gbà tí mo wá rí lè táwọn yẹn ẹni tó lọ ẹ̀wọ̀n yẹn bí kó lọ kó mọ́ dé mọ́, kó lọ kó kú sẹ́wọ̀n.
kó kú sẹ́wọ̀n. Ẹni báwa náà ṣe react sáwọn ẹ̀ṣẹ̀ tá máa wò pé this is bad this is ìwọ náà wà mọ bọ́lọ̀ ṣe bó ṣe korò ojú sí àwọn ẹ̀ṣẹ̀ tí wọn náà dá bọ́lọ̀ ṣe korò ojú kókó wá sí ẹ̀ṣẹ̀ tó dá tí Ọlọ́run bá ti dáríjì ẹ̀ ó dáríjì ẹ̀. Tèmi kàn ní pé táwọn èèyàn láwọn ẹ̀ṣẹ̀ kan téèyàn bá dá lẹ́yìn tí o bá wò pé àwọn èèyàn ti dáríjì ẹ̀ make sure pé ní kọ̀rọ̀ yàrá ẹ̀ o bẹ Ọlọ́run tọ́lọ́run bá ti dáríjì ẹ̀ don't worry táwọn èèyàn tó kù minor ni. So we must seek forgiveness from God and we are blessed in Jesus name. Kọ́lọ́mọ wọ ọmọ ẹ̀. Ẹ ṣeun gbogbo àtàdìjọ wo fídíò yìí gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan pé a kú ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ yìí á san wá o lórúkọ Jésù gbogbo àdáwọ́lé wa pátá ló máa yọrí sí rere. Gbogbo alámọ̀ yìí pé nínú fídíò yìí màmá tí wọ́n ń sọ̀rọ̀ yìí Boma Innovation bàbá Ìjẹ̀ṣà ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ni wọ́n ń sọ àti CEO Lumini tí wọ́n jọ fẹ́ra wọn tí wọ́n bímọ fúnra wọn. Ẹ jẹ́ mọ̀ yìí pé àwọn èèyàn ẹ̀dá burú láyé yìí o àwọn èèyàn ò dáríjì bàbá Ìjẹ̀ṣà o ẹ̀yin náà rí bí wọ́n ṣe ń drag ẹ̀ sọ́tún tó ń drag ẹ̀ sósì àmọ́ kí ni problem àwọn èèyàn náà kí ni problem àwọn èèyàn Bíbélì sọ pé inú Ọlọ́run bàjẹ́ torí pé ó dá ènìyàn sáyé èèyàn ló burú jù o kí ni problem wa ṣé ìgbà tó dẹ̀ ti wá ṣe àṣemáṣe ń sìn tí wọ́n dẹ̀ tí ìjọba sì wá wọn lọ sí ibi tó lọ sí tó dẹ̀ jáde ṣé nígbà tó dẹ̀ wá jáde yẹn ń sìn yìí tó lọ jìyà ẹ̀ṣẹ̀ tó jáde ṣé kó wá lọ pokùnso ni ẹjọ́ gbogbo olólùfẹ́ ìkànnì Oníjísọ́sì gbogbo ẹ̀yàn jọ̀wọ́n tájọ wo fídíò ẹjọ́ ìbéèrè mi ni nígbà táwọn èèyàn tí wọ́n ń búlì ẹ̀ tí wọ́n ń drag ẹ̀ tí wọ́n ń sọ oríṣiríṣi tó yẹ pé ẹlòmíì gan níbi tó bàjẹ́ ọ̀rọ̀ dé ọmọ tuntun tí wọ́n bí gan wọ́n pè ní tẹ̀wọ̀n dé níbi tẹ́lòmíì bàjẹ́ ogun tó dẹ̀ wà nù ayé ẹlòmíì ṣẹ́rẹ́ ẹlòmíì gan ọ̀rẹ́ nu ẹ̀ gan òun ló fa ogun sínú ayé ẹ̀ tó jẹ́ pé ogun tó máa jà títí tó máa fi kú nìyẹn tó ní rójútu ayé ẹ̀ níbi tẹ́lòmíì tí ẹnu kó bá ẹlòmíì dé ẹgbọ́n nǹkan tí Bíbélì sọ ni Bíbélì sọ pé iná ni ahọ́n ayé ẹ̀ṣẹ̀ sí ni ó ní ó ń tiná bọ ipa ayé wa ọ̀run apáàdé sì ń tiná bọ òun náà ó ní ohun kékeré olówó tí a ò lè tù lójú ni ahọ́n ó ní bó ṣe kéré nínú ẹ̀yà ara ó ń tiná bọ gbogbo ẹ̀yà ara pátápátá bí ìgbákọ̀ bó ṣe ń gba ọkọ̀ lórí omi bí ọkọ̀ ṣe tóbi tó yẹn tí ìgbákọ̀ kékeré tó máa gba káàkiri lórí omi bẹ́ẹ̀ ni ahọ́n yìí bó ṣe kéré tó ló ń darí ayé ènìyàn. Ẹ jẹ́ ká kọ́ bí a ṣe ń lo ahọ́n wa lórí black app bàbá Ìjẹ̀ṣà ni lórí red app bàbá Ìjẹ̀ṣà ni lórí blue app náà bàbá Ìjẹ̀ṣà ni lórí yellow app bàbá ẹ̀wò tẹ́ bá tún mọ app mi tó tún ní kọ́lọ̀ mi bàbá Ìjẹ̀ṣà ni kí ló dé kí ló dé gbogbo wa pátá yìí náà kò sẹ́ni tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa tọwọ́ ba bí ẹ̀ tí ò ní rùn àmọ́ ṣá o gẹ́gẹ́ bí mẹ́sẹ̀gì tí ìyá yìí pass láwọn gbogbo àtàjọ wo fídíò yìí tá a gbọ́ wípé àwọn ènìyàn wọ́n ṣòro láti dáríjì ẹlòmíì ohun tí mo ṣá mọ̀ ni pé ṣé àmọ́ pé wọ́n sọ náà ọ̀rọ̀ náà pé àwọn ẹlòmíì gan wọn ò dáríjì ara wọn ṣùgbọ́n kókó tí mo fẹ́ fà jáde ni pé bàbá Ìjẹ̀ṣà thank God for his life ó dáríjì ara ẹ̀ ń tiẹ̀ bàbá Ìjẹ̀ṣà dáríjì ara ẹ̀ tó bá dáríjì ara ẹ̀ kò ní move on life ẹ̀ kò ní move on life ẹ̀ Ọlọ́run ló ṣe ẹ̀bùn pàtàkì láti ọ̀dọ̀ Ọlọ́run wá Ọlọ́run fi ta lọ rẹ̀ ó fámìlì ẹ̀ ń tẹ̀síwájú àwọn tí jẹ́ pé ó yẹ kán mójútó ọ̀rọ̀ ayé wọn káyé wọn tẹ̀síwájú kọ́ máa ṣe kí ni kọ́ máa sọ̀rọ̀ lọ́rọ̀ kọ́ máa tójú bọ ayé bàbá Ìjẹ̀ṣà ayé wọn á kàn dúró sójú kan ni ìgbà táwọn wà lójú kan bàbá Ìjẹ̀ṣà ṣe kí ni òun tẹ̀síwájú ń tiẹ̀ nìyẹn òun progress lọ ń tiẹ̀ nìyẹn ó ń progress lọ ń tiẹ̀ ó ń tẹ̀síwájú ayé òun ń ṣàṣeyọrí lọ ń tiẹ̀ nìyẹn nítorí náà gbogbo alájọ wo fídíò yìí pátápátá ẹ̀hún tẹ̀ náà bá sí fídíò yìí ẹ jẹ́ ká pàdé ní comment section pé ṣé ó dà bẹ́ẹ̀ báwo èèyàn ṣe ń bú ni bàbá Ìjẹ̀ṣà tí wọ́n ń drag ẹ̀ ṣé wọ́n fẹ́ pa ṣé wọ́n fẹ́ kó lọ pokùnso ni ṣé wọ́n fẹ́ kó lọ pokùnso ni so tí a bá ṣe ara wa ẹja dáríjì ara wa káwa náà ká dẹ̀ gbìyànjú láti dáríjì ara wa bí bàbá Ìjẹ̀ṣà bó ṣe dáríjì ara rẹ̀ yóò dára fún wa àna Ọlọ́run ní fi wá sílẹ̀ ẹ bá mi share fídíò yìí o gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe sí ìkànnì Oníjísọ́sì TV ẹ jọ wo ìsàlẹ̀ yẹn ẹ rí subscribe button yẹn ẹ bá wa tẹ̀ kò ní gbawó lọ́wọ́ wa kì í dẹ́ ń pààyàn lára kì í pààyàn lára o ọwọ́ tẹ́ fi ń ṣe yẹn lórúkọ Jésù ẹ ní fi gbọ́mọ sí ẹ fi gbé nǹkan rẹ̀ ṣe nínú ọdún gbogbo tẹ́ bá dáwọ́ yẹn lé ó máa yọrí sí rere ẹ ṣeun láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.